mo kí gbogbo lé mo kí wa ẹ jọ̀ọ́ ẹ máa bá mi share ètò yìí ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ yìí ó ṣe kókó tẹ́ bá fẹ́ kí n sọ tẹ́ bá fẹ́ kí ẹ mọ̀ kẹ́ ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ àbí kí ẹ jọ̀ọ́ bá mi share tó máa dọ́dọ̀ láyé Abaz tó máa dọ́dọ̀ ààrẹ Opìtàn ẹ jọ̀ọ́ ẹ ti rí fídíò tí mo lórí ọ̀rọ̀ bàbá Sokoti alágbẹ̀dẹ ẹ jọ̀ọ́ bá mi share ẹ share kó kan òun gangan fún ara rẹ̀ bàbá Sokoti ẹ share kó kan wọ́n ẹ jọ̀ọ́ bá mi share ẹ mọ̀ mí èmi ọmọ yín náà ni orí adé Adébọ́lá tí ẹ mọ̀ sí àdókà aka Àfọ̀njá TV ẹ jọ̀ọ́ bá mi share kó tó di pé mo gbé gbàǹkọ́gbè ọ̀rọ̀ gbàǹkọ́gbè èdè tí máa gbé síta àwọn nǹkan kan tí ó ṣẹlẹ̀ ni mo máa gbé wá ẹ rí pé tí mo gbé wá lálẹ́ yìí ìwọ̀ mi ó bọ́ sínú odò in tó mú lágbára ìwọ̀ mi tó bọ́ sómi nǹkan tó gbé wá yìí ó le koko ẹ jọ̀ọ́ tẹ́ bá ń gbọ́ mi nílé lọ́tún lósì ẹ bá mi máa tẹ yes ẹ jẹ́ kí n máa mọ̀ pé ẹ ń gbọ́ mi ní gbogbo ibi tẹ́ bá wà ẹ jọ̀ọ́ torí pé ohùn mi há tó bá yẹ pé ẹ notice ohùn mi ẹ bá mi tẹ yes mo kí ẹ̀yin àgbàlagbà tí ẹ ti ń wọlé mo kí yín mo kí ẹ̀yin màámi mo kí ẹ̀yin bàbá mi mo kí ẹ̀yin brothers mi àtẹ̀yin sisters mi mo kí yín ọlọ́run ọba láàánú a máa wà pẹ̀lú yín tí ẹ bá ń gbọ́ mi ẹ bá mi share ètò yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó rìn kó tó di pé mo gbé ọ̀rọ̀ yìí jáde ìkìlọ̀ rèé ọ̀rọ̀ ńlá lélẹ́yìí fún gbogbo ọmọ Yorùbá ẹ rí pé àwọn méjì tí mo gbé wọlé yìí mo gbé ààrẹ Opìtàn àti Sokoti alágbẹ̀dẹ mo gbé wọn tira wọn ẹ bá mọ̀ pọ́rọ̀ tó tì kìíní ẹ bá mọ̀ pọ́rọ̀ tó ṣe kókó ni mo fẹ́ sọ ẹ jọ̀ọ́ ẹ bá mi share kó tó di pé a bẹ̀rẹ̀ ètò yìí bẹ́ẹ̀ ni màá fi dédé àsìkò yìí ẹ jọ̀ọ́ torí tọlọ́run mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ bá mi bọ́ sórí link YouTube mi ẹ bá mi lọ subscribe síbẹ̀ bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ torí tọlọ́run kó tó di pa lọ ẹ bá mi wà ẹ follow mi ẹ tẹ like ẹ tẹ love tí ẹ bá ń gbọ́ mi torí mo rí pé mi rẹ anybody tó sọ̀rọ̀ tí ẹ bá ń gbọ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ yes ẹ bá mi tẹ yes tí ẹ bá gbọ́ mi ẹ tẹ no ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ yes màá lè mọ̀ pé bóyá ẹ ń gbọ́ mi àbẹ́ ẹ gbọ́ mi ẹ rí tí mo gbé wá ìwọ mi gbẹ́ja ńlá ni ẹja ńlá tó gbé wá ẹ ti mọ̀ pé tí mo bá dé tí mo bá wọlé ẹ ti mọ̀ pé tí mo mú wá nǹkan tí mo mú wá yẹn ó ṣe kókó ó ṣe pàtàkì bẹ́ẹ̀ ni fún brọ́dà mi dádì mi bàbá mi ààrẹ Opìtàn ni mo ṣe gbé eléyìí wá ẹ bá wo ẹ̀gbẹ́ wọn ẹ rí bàbá mi kan náà ẹ máa rí bàbá wa Sokoti alágbẹ̀dẹ ẹ rí ń bẹ́ẹ̀. Olúwa ló nílẹ̀ àti ẹ̀kún ẹ̀ gbogbo tó bá wù ènìyàn ló lè sọ gbogbo tó bá wù ènìyàn ló lè wí ẹni tó fẹ́ gbọ́rọ̀ ẹni tó bá máa dúró ẹni tí ò bá ní dúró Olúwa ọba ló ní dédé gbogbo ìfẹ́ tẹ́ ní sí mi lẹ́sẹ̀ ń wà níbí gbogbo ìfẹ́ tẹ́ ní sí mi lẹ́sẹ̀ ń gbọ́ torí wípé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ tó máa ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn láǹfààní ẹnìkan ti wà rí tó jẹ́ nínú àwa àfáà tó yẹ pé àwọn nǹkan tí ń ta àbùkù tí báyìí torí pé wọ́n ló sọ kábàkàbà ibùkún sí àfáà nìkan gan àwọn èèyàn lóríṣiríṣi èèyàn ìfún ìdọ́dọ̀ àwọn ọ̀gá ńlá nínú àwọn lẹ́kọ̀ọ́ káàkiri ilẹ̀ Yorùbá ẹni ìyẹn ti ń dẹni yẹpẹrẹ bọ̀ ẹ gbọ́ nínú àwọn àwa mùsùlùmí ni mò ń sọ̀rọ̀ lórí ẹ̀ ẹnìkan wà tó yẹ pé wọ́n ti ní ṣe ẹ̀yẹ tó yẹ kó fẹ́ fọ̀rọ̀ ẹ̀ mọ́ báyìí bọ̀ mo wá sọ̀rọ̀ ẹni yìí náà ọ̀rọ̀ ẹni yìí tó wà nílẹ̀ yìí mo kí yín lọ́pọ̀lọpọ̀ mo kí ẹ̀yin tí wẹ́ pé ẹ nífẹ̀ẹ́ mi ẹ̀ ń tẹ lọ́fàlà ẹjọ́ tẹ́ báyìí pé ẹ gbọ́hùn mi ẹjọ́ tó rọ lọ mí mọ̀ bóyá ẹ gbọ́hùn mi mo ṣe ń sọ bẹ́ẹ̀ ẹ bá mi tẹ yes báyìí pé ẹ ń gbọ́hùn mi ẹjọ́ tó tọ́ lọ́hùn tẹ́ ẹ bá ń gbọ́ mi ẹ bá mi share ètò yìí wọ́n ti bẹ̀rẹ̀ láti fẹ́ máa flag ètò yìí ẹjọ́ ẹ bá mi share ẹjọ́ ẹ bá mi share torí mo ti rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ jẹ́ bá mi share ẹ bá mi tẹ like and love ẹ bá mi comment ẹ bá ń gbọ́ mi o tẹ́ ẹ bá gbọ́ mi ẹ jẹ́ kí n mọ̀ tó bá yẹ pé ẹ gbọ́ mi ẹ jẹ́ mọ̀ kí n tó continue ọ̀rọ̀ torí mi èlè tí mo bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tán kó má di pé àgbọn tó ń sọ torí pé ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ohùn mi há
ẹ ti understand tí ẹ bá gbọ́ mi ẹ jẹ́ kí n mọ̀ o ìdí tí mo fi sọ̀rọ̀ nìyẹn o tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ tí ẹ ń gbọ́ mo sọ̀rọ̀ ẹ ṣé gan bàbá mi mo kí babaláwo mo kí yín Olúwagbénga mo kí yín lọ́pọ̀lọpọ̀ mo kí yín àánú Ọlọ́run kó máa bá yín gbogbo ẹ̀yin tẹ̀wánú lé pátápátá àánú Ọlọ́run kó máa bá yín pẹ̀lú àṣẹ Ọlọ́run tèdùmàrè èmi ọmọ yín náà tún ni tí ẹ ti mọ̀ Àfọ̀njá TV sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ kí ẹ máa gbọ́ mi ọ̀rọ̀ yìí ó ṣe kókó púpọ̀ Ààrẹ Opìtàn òun ni mo fẹ́ fún nímọ̀ràn Ààrẹ Opìtàn ẹ̀ láti kẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ bá wò ó dáadáa kẹ́ ẹ farabalẹ̀ Ààrẹ Opìtàn bàbá Abaz mo mọ̀ pé Ọlọ́run bàbá aláàánú ó ti ń pọ́n yín lé Ọlọ́run mà ní faṣọ yìí ń yà bọ́ mo bẹ̀ yín mo rọ̀ yín bàbá wa Ààrẹ Opìtàn ìbá dáa kẹ́ ẹ má jẹ́ kí àwọn nǹkan kan máa yí yín láṣọ torí pàṣọ funfun lẹ́wọ̀ ọ̀nà tí àwa mùsùlùmí máa gbà mú yín ó pọ̀ ọ̀nà tí àwa mùsùlùmí lè gbà mú yín ó pọ̀ ní ọ̀nà tí à ń gbé gbà bẹ́ẹ̀ ni torí pé Yorùbá lọ́pọlọ Yorùbá náà tó ní wọ́n tún lè sọ ọ̀rọ̀ àṣírí mi síta Yorùbá ló tún burú jù bàbá wa mo kí yín Ọládìméjì mo kí yín sáà mo kí yín lọ́pọ̀lọpọ̀ bàbá wa Ààrẹ Opìtàn mo fẹ́ fún yín nímọ̀ràn ni o torí wípé ẹni tó ṣe lákọ̀ọ́kọ́ tó ṣe lẹ́ẹ̀kejì tó jẹ́ pé n tó ṣe gbogbo ayé lórí ṣe rí nínú eré gan amẹni tó jẹ́ pé ṣèyí sọ̀hún ni ìbádà ìmọ̀ràn tí mo fẹ́ gbà yín kẹ́ṣe làákà ìtòrọ́ náà oríṣiríṣi la lè gbà ìgbà kan tí àwọn kan gbé àbí tí òkè àwọ̀ kan mo kára mi mọ́ torí mo wà nù Yorùbá Nation bẹ́ẹ̀ ni mo wà nù ọmọ Yorùbá Nation tí wọ́n gbé Yorùbá Nation jáde ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí Sokoti alágbẹ̀dẹ tó jẹ́ pé a fi tọ̀wọ̀tọ̀wọ̀ wá nífẹ̀ẹ́ wọn gbà tí wọ́n wà ní dédé wọ́n wá dé wọ́n bẹ̀ sọ pé àwọn nífẹ̀ẹ́ Yorùbá Nation wọ́n lọ ń tọ̀ àwọn Yorùbá òṣèré kiri wọ́n lo ọpọlọ bí wọ́n ṣe ráwọn onítìrí wá wọ́n lo ọpọlọ bí wọ́n ṣe ráwọn ìjìnlẹ̀ makọ̀sí wá wọ́n lo ọpọlọ bí wọ́n ṣe náà rán ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ní kán wọnú wa láti wá dàwárú ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ mo kí bàbá mi ọ̀gá mi ẹ jọ̀ọ́ ẹ bá mi máa share ètò wọn ẹ jọ̀ọ́ ẹ bá mi follow wọn ní YouTube ẹ follow wọn ní Instagram ẹ jọ̀ọ́ ẹ máa bá mi share ètò wọn Àkàlàmàgbò TV ẹ jọ̀ọ́ ẹ bá mi follow wọn báyìí lọ́wọ́lọ́wọ́ tí mò ń sọ̀rọ̀ yìí àwọn eléyìí sọ ọ̀rọ̀ wọ́n dẹ̀ mọ̀ nípa àṣírí ìyá onítìrí Abíọ́lá Dúpẹ́ Onítìrí wọ́n mọ àṣírí Dúpẹ́ Onítìrí Abíọ́lá àwọn eléyìí ni tó yẹ pé wọ́n jẹ́ nǹkan gbòógì nígbà tí wọ́n wà pẹ̀lú wọn wọ́n jẹ́ nǹkan gbòógì tí wọ́n lè tú àṣírí wọn bẹ́ẹ̀ ni ọ̀dàlẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ ni màámi àbí bàbá mi mo kí ọ̀dàlẹ̀ ni wọ́n ṣe rí Àkàlàmàgbò TV ẹ jọ̀ọ́ bá mi follow wọn ẹ jẹ́ kí ẹ mọ̀ kí wọ́n lè tú àṣírí tẹ́ bá wo program ẹ máa mọ̀ pé wọ́n máa tú àṣírí ìjìnlẹ̀ àwọn àṣírí tí wọ́n mọ̀ torí àwọn jẹ́ gbòógì admin tó yẹ pé àwọn ló ń operate gbogbo system wọn àwọn ni bẹ́ẹ̀ ni ẹ ti rí wọn bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi follow wọn mo kí yín ọ̀gá mi mo kí yín púpọ̀ tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi bàbá wa Sokoti alágbẹ̀dẹ ọ̀dàlẹ̀ bálẹ̀ kú ẹni bá dalẹ̀ á bálẹ̀ lọ mo kí yín bàbá mi Àkàndé mọ́rìnsà mo kí yín tuálé o mo kí yín mo tún ṣe mọ́rìnsà fún yín ọ̀gá mi nìyẹn tẹ́yẹ bá rọ̀gá tó ju ọ̀gá lọ yẹ ká kí Mr. Àkàndé mo kí yín Samson àánú Ọlọ́run máa bá yín pẹ̀lú àṣẹ Ọlọ́run mo kí yín púpọ̀ bẹ́ẹ̀ ni Sokoti alágbẹ̀dẹ oníkọ́nikọ́ni ni wọ́n snake ni wọ́n bẹ́ẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ ni màá sọ pé wọ́n lè sọ tó wù wọ́n ọ̀pọ̀ èèyàn lè sọ torí wípé ọ̀rọ̀ ìtàn tí bàbá yìí sọ lọ́wọ́ tí wọ́n tú àṣírí àwọn ìtàn àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ látayébáyé àwọn bí wọ́n ṣe tẹ ilẹ̀ Yorùbá ẹ ṣọ́ra bàbá Ààrẹ Opìtàn Mr. Abaz mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ ṣọ́ra fún bàbá tí ẹjọ́ ṣe program yìí bí wọ́n ṣe rán wá níjọ́ kínní àná lélẹ́yìí mọ́rìnsà
bí wọ́n ṣe rán wá níjọ́ kìíní àná lélẹ́yìí bí wọ́n ṣe rán wọn wá lélẹ́yìí o àwa tájọ́ lólùfẹ́ wọn wọ́n disappoint wa wọ́n wá ní ìwà ọmọlúàbí wọ́n wá ní ìwà ẹni tó yẹ pé nínú àwọn òṣèré olóòótọ́ bí wọ́n ṣe wá nìyẹn kí ni ìgbẹ̀yìn wọn wọ́n da ilẹ̀ Yorùbá wọ́n da ọmọ Yorùbá wọ́n ti gbàgbé pé ilẹ̀ Yorùbá yìí ibẹ̀ náà ti ń jẹ náà ti ń mu wọ́n ti gbàgbé pé ọmọ Yorùbá làwọn wọ́n hùwà ẹlẹ́yàmẹ̀yà wọ́n ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a expect ẹ̀yin tó yẹ ká kó gbogbo òṣèré tó yẹ ká fi kọ́ ọ̀pọ̀lọpọ̀ yìí lọ́gbọ́n ẹ̀yin lẹ lọ bá Abija ẹ̀yin lẹ lọ bá oríṣiríṣi àwọn èèyàn tó jẹ́ àwọn fíìmù industry àwọn Nollywood Yorùbá kẹ́ ló ń bá wọn sọ̀rọ̀ ìgbẹ̀yìn ìrọ̀lẹ́ pa àtìgbà tẹ́ ti bá Alhaji Almaroof sọ̀rọ̀ tí ẹ ti ṣe program pẹ̀lú ẹ̀ àti ọ̀rẹ́ mi brother mi White ọmọ Ìbà Gani Adam tí ẹ ti bá wọn ṣe program ó ti mọ̀ pé ọ̀dàlẹ̀ balẹ̀ kú ni yín bẹ́ẹ̀ ni ọ̀dàlẹ̀ ni wọ́n bàbá wa sọkọ tí ọ̀dàlẹ̀ ni yín ẹ kì í ṣe Yorùbá gidi mo sọ ẹ bá mi kọ́ọ̀tì ibi tí mo sọ yẹ sẹ́ndì ẹ̀ sí wọn pé wọn kì í ṣe Yorùbá gidi wọn kì í sọ ọmọ Yorùbá gidi mi bú wọn o mi ò ṣépè fún wọn kí wọ́n lọ tún tó wà lára wọn torí pé àwọn olólùfẹ́ wọn là nínú wa ò dùn sí wọn torí wọ́n padà dà wá wọ́n wọnú wa wọ́n skátà wa wọ́n wọnú wa wọ́n skátà wa ààrẹ Opìtàn tí ẹ bá wò dáadáa kẹ́ farabalẹ̀ kẹ́ wọn tí wọ́n ti ṣe ẹ farabalẹ̀ kẹ́ gbé kalẹ̀ bó ṣe kó tọ́ ẹ farabalẹ̀ kẹ́ wò pé ní tí bàbá yìí ń bá bọ̀ kẹ́ mọ̀ pé àwọn kan ló rán wọn ẹ mọ̀ ààrẹ Opìtàn ẹ mọ̀ pé nǹkan tí bàbá yìí wá ṣe tí wọ́n wá ṣe bí wọ́n ti máa ń kọ́ ṣe tó máa fi wọnú yín tó máa fi mọ àṣírí yín lélẹ́yìí o ìbá dáa kí ẹ farabalẹ̀ kí ẹ lò ó mo mọ̀ pé ẹ lọ́pọlọ mo mọ̀ pé ẹ nílàkàì bàbá mi ààrẹ Opìtàn bàbá mi láyé Abaz mo mọ̀ pé ẹ ní ọpọlọ púpọ̀ mo mọ̀ pé ẹ nílàkàì mo mọ̀ pé Ọlọ́run fún yín ní mímọ̀ ẹ jọ̀ọ́ ẹ má wò mí ní gbogbo ẹni tó bá wá ẹ accept wọn come náà ni bọ́ ẹ má wo ọ̀rọ̀ wọn o ẹ má wo mi ìfẹ́ mọ tí wọ́n gbé wá síwájú yín mi ìfẹ́ mọ èso tí wọ́n gbé wá síwájú yín wàláì bàbá yìí tó fẹ́ lò kankan ni o ó ní bó ṣe máa ń lò ó bẹ́ẹ̀ ni Prince bẹ́ẹ̀ ni o ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ́rọ̀ bàbá náà torí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tó ṣe kókó ni wọ́n rán Sokoti wá wọ́n rán ìyá onítìrí wá wọ́n rán ìjìnlẹ̀ Marcus wá wọ́n rán olúgbẹ̀dù wọ́n rán ìjìnlẹ̀ Marcus wá wọ́n rán ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n wọnú wa wá